tó ẹ dákun mo ní mo fẹ́ fún nìkan láǹfààní ọmọ kékeré mo sì fẹ́ fún láǹfààní gbogbo àwọn ọmọ tó bá wà létí gbọ́ ẹ dákun torí tọlọ́run ọmọ tó bá lè ṣe àdúrà fún wa àsìkò mi ti lọ báyìí tó bá lè ṣe àdúrà fún wa àdúrà wo ló fẹ́ ṣe ni pé gbogbo àwọn tí wọ́n wojú Ọlọ́run ẹni pé a sọ̀rọ̀ nípa ká mójútó ọmọ àwọn kan wà wọn ti ẹ̀bí irú ipò làwọn fẹ́ wà tó máa ń gbọ́ báyìí à ń fẹ́ ọmọ kékeré tí ó bá lè ṣàdúrà fún àwọn àgàn àwọn tó lọ́wọ́ òjogún ọmọ fún ọmọ kékeré ni mò ń wá báyìí ẹ̀yin àgbàlagbà tó fẹ́ pè é dákun ẹ pè fáwọn ọmọ yín yóò ṣe àdúrà mo fẹ́ wo bí àwọn ọmọ wa mùsùlùmí ṣe mú àdúrà ṣe ni tọ́mọ bá sì ṣe àdúrà dáadáa pẹ̀lú ògo Ọlọ́run yóò gba ẹ̀bùn náà ni ẹ dákun torí tọ́lọ́run ẹ máa wo Ustaz bá a ṣe tó tó akọ́bọ̀ Christian la bá sọ bẹ́ẹ̀ ojú òkú yà á ti kún yà nísìn ẹ máa wo àgbàlagbà ní òwòlé nísìn ò bá a ṣe sọ́tò spoil fún wa ló. aleykum salaam alhamdulilayi ẹ ṣeun kí ló kọ rẹ. èmi Asad ni. èmi Asad ni. Asad. ìṣàdúrà náà. bisimilayi Asad. Hassan. أزواجنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. آمين. ويا واصل. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. Kọ́lọ́run fún ọ ní tí wọ́n ní ọmọ Kọ́lọ́run fún ọlọ́mọ. Àmín. ọmọ Kọ́lọ́run fún ọlọ́mọ alálùbáríkà. Àmín. Kọ́lọ́run gbogbo ń tí wọ́n fẹ́ fún ọ. Àmín. Kọ́lọ́run fún àwọn ọmọ kékeré Kọ́lọ́run dé tàwa dàgbà káwọn. Allahu Akbar Hasan o ti paasi tó bá ti ṣe tán Kùránì rẹ ọpẹlẹ ẹkọ àbí ó tún wá gbà kó márùn kú Kùránì tó gbà wọn. ọ ti gbọ́ kẹ pè wá bóyá ká ṣe transfer fún yín ni a ṣe fún yín ó gbà kó márùn kú transfer Ọlọ́run lè kú. Àmín. tó o ṣeun ohun tẹ́mi máa ń fẹ́ ẹni pé ọmọ yẹn ó ṣe àdúrà yẹn bá a ṣe fẹ́ nìyẹn torí pé tí àbájíkà ọmọ wa máa ṣe àdúrà ló fà tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lè ní tí wọ́n dàgbà débi tí wọ́n dé wọn ò lè jókòó ṣe àdúrà mọ́ wọn mọ̀ wá sáré káàkiri wọn mọ̀ sáré káàkiri wọn ò ní gbóyà nu ara wọn mọ́ láti ṣàdúrà wọn mọ̀ wá sáré káàkiri pé kìnnìkan àwọn ọmọ wa ká máa kọ́ wọn ẹlòmíì tó mọ̀ bá jinu lé báyìí ó pọ̀ mọ́ ìjókòó pé ṣàdúrà fún mi òun náà ṣàdúrà fọmọ ẹ ìyàwó ṣàdúrà fọ́kọ kó ṣàdúrà fún ìyàwó gbogbo yẹn ni ò sí mọ́ tó àìlègbè nìkan mọ́ ẹlòmíì tún pè wá lójú òpó wa aleykum salaam akérè kọ́bẹ̀rẹ̀ sí pè wá. ọmọ mi náà ni o. ọmọ mi tó àgbọ̀ yìí. ẹ wo ọmọ yẹn inú mi dẹ́ẹ̀dù sọmọ yẹn púpọ̀ gan ni. Allahu Akbar. Ọlọ́run jẹ́ ọmọ yẹn kó wúlò fáwọn bí ẹ̀dọ̀jọ́ alẹ́. àmín àmín àmín. kó sì wúlò fún àgbáyé. àmín. kó wúlò fún rẹ̀ ní gbọ́ fọmọ yẹn ní sẹ́mi fún. Allahu Akbar. Ọlọ́run alẹ́ yín kún lórí inshallah. àmín àmín Allah. ẹ ṣeun ìyá àfihàn ọmọ wù mí tó aago ọ̀hún ti ń re bí àná akíọ̀gbọ̀ etí ẹ pè wá lọ́tún ló sí àtẹ̀tẹ̀ wọ káàkiri ọ̀gbẹ̀gbẹ̀ láyé àdúgbò lọ wo wa ẹ jẹ́ ká mú tó àwọn ọmọ wa àdúrà tó máa ń sì ṣe fún wa gbogbo ẹ̀ tẹ́ wà nípò pé ẹ̀bí ẹ dákun má bànújẹ́ ìyàwó Aisha òbí kankan àmọ́ bí àlàáfíà la fi ń gbádùn ẹ dákun àìwá bímọ ò túmọ̀ sí pé bóyá aburú kan ó tán ọmọ ọlọ́mọ ẹ fojú rẹ̀ wò ẹ tọ́mọ ọlọ́mọ Ọlọ́run ọba aláàdúró yóò ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa Ustaz wa ẹ dákun ẹ bá wa ìbéèrè tí ṣé ìgbà ọlẹ́fẹ́ dá ilé ìwé yẹn lẹ̀. pẹ̀lú gọlẹ́ ń ṣàtẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ní September tó gbóṣùkú àfẹ́ wọlé náà àjọ wọlé náà ni. ní September látàrí pé àwọn ọmọ ọdún méjì mẹ́ta wọ́n máa fi wọ́n síbẹ̀ àwọn òbí wọn máa lọ wọ́n sì ráàmù tó dáa ṣé kéwù nìkan lè fi máa kọ́ wọn ní àbí àtìwé. ìwé ṣe kókó. ìwé ṣe kókó. wàláhì torí pé tí wọ́n bá kó nbẹ̀ tán náà ilé ìwé wọn padà lọ bẹ̀rẹ̀ bó wọn wá sí nípa sẹ́yìn tí ìwé fi ṣe kókó. ó túmọ̀ sí pé ẹ máa kọ́ wọn ní ìwé ẹ máa kọ́ wọn ní kéwù. a kàn máa fẹ̀sìn díẹ̀díẹ̀ kọ́ wọn kó lè pé wọ́n lè pẹ́ láti kékeré wọn ti ní mọ̀ nípa tí a ń pè ní ẹ̀sìn. September ni tó bá ti fẹ́ wọlé máa bẹ̀rẹ̀ pẹ̀lú ògọ́lọ́gbọ̀ a tún sọ nípa ẹ̀ lórí ètò yìí kó tó dásìkò yẹn a mọ àwọn ètò kan wá lórí ètò yìí ẹ máa náfààní láti gbọ́ nípa ẹ̀ nípa programu yẹn nípa bó ṣe fẹ́ dálé ìwé yẹn lẹ̀ fún àwọn kéékèèké ọmọdún méjì àbọ̀ tó yẹ pé à ń fojú òkú àwọn èyí nǹkan eré ni wọ́n kàn ń ṣe àǹfààní bẹ fún wọn tí wọ́n ṣe fún wa lónìí àtọ̀jọ́ wa tí wọ́n sì dàgbà wọ́n di ọmọ alábàárìkà ẹ bá wa ṣàdúrà fáwọn yẹn. tó ilahi lakal hamdu fi dhawadaka رداءك نجوى الأمر نبيك كان ما كان بغيرك لا وهذا بحالك لا حولنا ربنا لك توكلنا وإليك النبي آمين afasiko yi afin bẹ Ọlọ́run Ọba
kọ́lọ́n kọ́ wọlé pé wíwà láyé wa ní wákàtí àsìkò ìbímọ ṣe wà kọ́ bí kì í bá ṣe àánú Ọlọ́run kọ́lọ́n kọ́ gbọ́dọ̀ nìkan kan Ọlọ́run àbálẹ tí ọfẹ àbálẹ tí ń fún yín ṣe kọ́ pàlẹ́ yín yóò gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti wá sọ lórí ètò yìí pátá àtàwọn tí wọ́n tún mọ wá ọlọ́mọ kún wọn lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tí àwọn fòrùn wọn sásọ ní orílẹ̀-èdè Tógò láti ibi tó dé Ọlọ́run àìní mọ̀ ṣe mọ́kànlẹ̀ sí nìkan wala hawla wala quwwata illa billah Ramadan tí Ọlọ́run tún ní ká bá wọn bẹ̀rẹ̀ tó ní ọ̀nà dáká wọn ẹni tí ó tún yọrí tó ní Ọlọ́run mọ́ wá sílé ní ẹ̀yọ̀kan tí ó kù tí a tún gbà nù ayé lákùnjẹ́ káwọn ẹni tí ó gbà Ramadan já torí ọ̀pọ̀ wà nù ayé lónìí kò ní bá wọn gbà já àmọ́ nǹkan mọ́ra rẹ̀ Ọlọ́run àbíọ́ wòlé ní ìdíwọ́n ní astajib lakum jẹ́ ká wà nù ẹni tí ó gbà Ramadan já Ọlọ́run tọ́ba gbà já náà dákùn gbà ní ìbádà fún wa má jẹ́ ká gbà lásán àwọn kan gbà àwọn ọ̀lẹ́sẹ̀ kankan látàrí bí wọ́n ṣe ń gbà Ọlọ́run jẹ́ ká lẹ́sàn Ramadan jẹ́ kó jèrè fún wa ní ayé àtàlìkìyà wala hawla wala quwwata illa billah iléeṣẹ́ Sport FM Ọlọ́run jẹ́ kó dàrú Ọlọ́run wọ́n jẹ́ kí wọ́n jẹ gbèsè Ọlọ́run wọ́n jẹ gbèsè Ọlọ́run gbogbo bí wọ́n ṣe ṣiṣẹ́ tí ń wúyàn lórí dákun bá wọn lórí Ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ Ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ Ọlọ́run wọn ní èrè lọ́jà ń jẹ Ọlọ́run jẹ́ kí wọ́n jèrè ní iṣẹ́ yìí wala hawla wala quwwata illa billah àti àwọn dá sí ètò náà Ọlọ́run dákun kọ́ ní kọ̀ọ̀kan lọ́wọ́ gbogbo àwọn ọlọ́lá àwọn onímọ̀ ẹni gbogbo ọ̀nà àwọn olùgbọ̀wọ́ tán ká kún gbàdá sọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo táwọn adásí pátá Ọlọ́run kọ́ ní kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀san tó wà ń dirẹ̀ náà ni pé jazakumullahu khairan jaza kọ́lọ́kọ́ bá sẹ́lẹ̀ sàn rẹ̀ afásọmọdé alámàdó tẹ̀yìn náà Ọlọ́run ọba tó ní pé kẹ́ ẹ máa rí iṣọ́ kóhun náà sì máa dùn Ọlọ́run ní gbòhun náà lọ́wọ́ yẹn wa hadha assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. àti pé fọlọ́wọ́n bá tó tún fún wa ní ètò tẹ̀lé ṣe pẹ̀lú ògọ́lọ́ àtúpàdé lórí ètò ìdìdì Musa ní ọ̀la papa anas ní tẹkinisẹ́ tó ń gbèsè tẹ̀fín náà fani tẹ̀fín gbọ́ mi Alhaji Muhammad sọ́ọ̀lì elétí ọ̀fẹ́ ọba bẹ́ẹ̀ lọ́rùn sí àkọ́dẹ́ ẹ̀dá àdìtọ́ba mi aláwòrán bí ilẹ̀ mi jẹ́ ìmọ̀ fílẹ̀ dàgbé fún mi pé ó tún di ní ọ̀la ní masala.